Now ìfẹ́ pẹ́ lérí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí mo fẹ́ sọ yóò jẹ́ kí n tètè bọ́ sínú ọ̀rọ̀ direct. Tẹ́ bá rí àkọlé ibi tí mo kọ mo ní lérí ọ̀rọ̀ bàbá Léèlà ibi tí mo ti fẹ́ gbé ọ̀rọ̀ nù kí n tó wá bọ́ sí eré ọ̀rọ̀ Yelma yẹn ọmọ òfò. Ṣé rí àkọ́kọ́ mbẹ̀ ni wípé gbogbo ẹ̀yin ọmọ ìyá wa Àdàbí, ẹ̀yin ọ̀rẹ́ wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, ẹ̀yin àfáà wa tá a jẹ́ Àdàbíyà, ẹ dákun torí tọlọ́run mo fẹ́ kí ẹ gbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ọ̀rọ̀ tí mo sọ́njọ́ ní tí mo fi mú ẹnu kan bàbá Léèlà, wallahi tallahi thumma billahi allazi la ilaha illa huwa, tí n bá mẹ́mẹ́ wípé mo fẹ́ fẹnu kéré iyì àpọ́nlé ẹ̀yẹ tí n bẹ lára bàbá Léèlà èmi náà Ọlọ́run wallahi ta'ala, àti wípé ìyìn tó bẹ́ẹ̀ ìfẹ́ tó bẹ́ẹ̀ ìfẹ́ tó bẹ́ẹ̀ wallahi mo fa Al-Qur'ani sẹ́yìn torí Mawlana Sheikh Adam rahimahullah wọ́n jẹ́ àmọ́ ta ní jẹ́ bàbá Léèlà, wọ́n jẹ́ àmọ́ irú kúwà dákírà ti bẹ fún wọn àti kúwà hafidọ̀. Bàbá Léèlà tóbi o dáadáa, wọ́n tóbi lọ́dọ̀ ẹni tí ń fẹ́ wọn, wọ́n tóbi lọ́dọ̀ ẹni tí ò fẹ́ wọn. tó bá já sí wípé mo lẹ́mìí wípé mo fẹ́ fẹnu yẹ̀yẹ́ wọn àbí bu iyì àtàpọ́nlé tí ń bẹ lára wọn kù èmi nù Ọlọ́run. Ọ̀rọ̀ tí ń sọ́njọ́ yẹn ká mi lágan, mo kàn já síbi ọ̀rọ̀ bàbá Léèlà lọ́wọ́ kan Sheikh Adamu sọ́tàn wọn fún wa, wọn ò sì fi wọ́n pamọ́, wọn fi wọ́n pamọ́ lérí ọ̀rọ̀ Markaz ètè try láti fẹsẹ̀ rẹ̀ rìn lẹ́nu. Mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ nú àwọn èèyàn lérí ọ̀rọ̀ bàbá Léèlà yẹn wọ́n sì mí gbọ́ gan-an láwọn tí wọ́n já àwọn ọmọ ìyá wa Àdàbíyà. Ẹ dákun ẹ má bínú wallahi mo fa Al-Qur'ani mo fi búra èmi ni ẹ wallahi tallahi èmi ni ẹ mo fọlọ́n mo fi sẹ́yìn mo fọlọ́n mo fi búra. Ẹ rí pé mi máa sọ̀rọ̀ kan gbogbo àwọn ẹ̀hàn bàbá wọn èébú ẹnì kankan ò sí lẹ́nu tèmi, Ọlọ́run ò sì ní jí kó tẹnu mi jáde. Gbogbo àwa ọmọ ìyá wa Àdàbíyà tínú ń bí lérí ọ̀rọ̀ tí mo yà sí pẹ̀lú ọ̀rọ̀ bàbá Léèlà nígbà tí ń sọ̀rọ̀ tí ń sọ ń jò ní ẹ fọwọ́ mi ẹ má bínú ẹ dákun torí tọ́lọ́. Ana astaghfirukum billah ghafara Allahu dhunubakum jami'an. So hadha awwalu amri. Now èyí tó jọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ lọ bẹ̀ òun lọ̀rọ̀ Yelma yín al-mal'un. Èmi ń sọ fún ọ ai Abdulhakeem Ahmad al-Manfaluti tí ó fi kú ọmọ kéwú lọ́dọ̀ mi Yelma yìí ètò tó bí ẹ̀mí jẹ́ mẹ́ta báyìí tó ti sọ pé kí n lè béèrè rẹ nílé kí wá bàtà ìwọ ló yẹ kó padà sábàtà kọ́ lè béèrè mọ̀nìwó al-Manfaluti lè béèrè mi lọ́dọ̀ àwọn afárẹ̀ wọ́n sọ fún ọ pé Manfaluti o bó ti rí ni. Now ẹ jẹ́ ṣe báyìí ẹ máa pín ọ̀rọ̀ rẹ̀ èmi ò máa rú prógámù bẹ́ẹ̀ ṣe but ẹ tàka yáfa ẹ ò máa tàka yáfa láàárọ̀ yìí. Mo fẹ́ káwọn èèyàn máa gbọ́rọ̀ rẹ̀ àti tó sọ nípa mi mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bismillah. So ìdí tí mo fi moral mubaraku wa fún ìwọ tó kàn gbogbo yàrá kàn gbogbo oṣù kàn gbogbo ìranù òun náà ti gbé ẹ wọn máa bọ̀ wá kán máa ṣe kíní kan ìrẹ́ Manfaluti àwa ti sọ fún wa sí níyé sọ fún ẹ oye má fọkàn sí pé ó ṣe physical debate pẹ̀lú èmi Ahmed Elma Yusuf má fọkàn sí lára àtọ̀ oye wọn àbí ọ̀rẹ́ so oye báyìí má fọkàn sí nínú ìdí tó sì fi gbọdọ̀ fọkàn sí ni pé ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ sí so tá a bọ́ gbé jáde padà tó ń pe àwọn àgbààgbà yín pé kí ni wọ́n ń wè mí ìrànsí tèmi sì ń gbórílẹ̀ ayé so ní tí ì ní sọ̀rọ̀ ẹ jẹ́ ń pílẹ̀ ọ̀rọ̀ aláìmọ̀kan yìí ká gbọ́ yàtọ̀ sí ọ̀rọ̀ tẹ̀ pa fúnra yìí. Yelma yìí ọ̀rọ̀ mi ní pílẹ̀ yẹn o. mo rí láìpọ̀ kúrẹ̀ káwọn ẹ̀pá àrọ̀ yìí náà mo rí tó ní Manfaluti kéde kan àwọn sọ̀rọ̀ àbákáwá nùkòtò sábàká nùkòtò Manfaluti tó sọ̀rọ̀ kó ojú màkọ́ mà rí pé foolishness àbí kí mo tó pè ẹgbẹ́ foolishness nìyẹn wọ́n á wò pé kí ló dé tí Yelma yìí mọ̀ pọ̀lọ̀ àwọn èèyàn sí rí ṣé àwọn tẹ̀lé náà ṣé wọ́n ní làákàyè Yelma yìí tó ṣe pé òun ló jáde tó lọ́wọ́ fẹ́ criticize mi ọ̀tọ̀ ní prógámù tí mo wà wájú àwọn tí ń kọ́ wọn mọ̀ kọ́ mọ̀ ọ̀tọ̀ ní prógámù tí mo ṣe tí ìfẹ́ fẹ́ sí fún ọ wá mú ẹnu lọ bí prógámù tí ń kọ́ àwọn mọ̀ mọ̀ ìwọ́n sọ pé ẹ̀rí Yorùbá yẹn ẹ̀rí màkọ́ mọ̀ ṣé ọ̀rọ̀ màkọ́ mọ̀ tọ́lọ́ tún la pé ni ṣé pé àwọn Yorùbá kankan ọ̀mí túmọ̀ kọ́ mọ̀ màkọ́ mọ̀ ń gbé òyí ọ wọn wá fọwọ́ ta láyà. ẹ máa gbọ́ o. mo ní mo túmọ̀ màkọ́ mọ̀ tó àrọ́ bí adìmọ̀ yà tìyà
tí wọ́n bá bí ìgbésí ayé rẹ̀. ètò tó wí. tí wọ́n bá bí ìgbésí ayé rẹ̀. tí wọ́n bá bí ìgbésí ayé rẹ̀. màá kọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹ́rin tí mo tún gẹ́gẹ́. iná ni ọ tú. ẹni kọ́ jáde kọ́ wa tú fáyé. kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kọ́ tú. ẹlẹ́ẹ̀kẹ́rin tí mo tún gẹ́gẹ́ jáde kọ́ tú fáyé tí wọ́n bá wá bí ìgbésí ayé rẹ̀ má tún bí mo ṣe tú. má tú bí mo ṣe tú. challenges tó wọ́n wà kọ́ wa. ẹgbẹ́ àbí ó ní òun fẹ́ mi challenge lórí màkọ́mà ipe ìgbà tẹ́mi mẹ́nu bà ipe ìwé ìbò ṣe tú màkọ́mà gan-an nǹkan tú anyhow àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipe tó rẹ̀ lòun ṣe fún mi challenges gẹ́gẹ́ bó ti sọ lẹ́nu rẹ̀ lọ́hùn ipe kémi tú màkọ́mà ẹlẹ́ẹ̀kẹrin tóun ṣe kíni tóun tú fáwọn ọmọ tí ó pàtẹ síwájú wọn ipe kí n má wàá tú bó ṣe tú bẹ́ẹ̀ ni wàláhì mo fi alọ́bẹ̀ẹ́dà mo fi gbóra fa ìrẹ́ máa ń fa lùtì wàláhì kì í sọ̀rọ̀ ẹnu sórí tí ìbá ṣe pé bóyá ọ̀rọ̀ ẹ̀sìn tó ká wa lára lọ́rọ̀ ẹ̀sìn káwọn la gbájúmọ́ tá a fi gbé lúgà lẹ̀ fúngbà díẹ̀. yẹlùmọ̀ yẹn lọ́rọ̀ ẹ̀sìn káwọn la. eléyìí sọ̀rọ̀ ẹnu mo ti ní kó lọ wádìí mi ní markazi abata yàtọ̀ gbọ́ ó ní làbàtà wọ́n wí fún ọ àmọ́ sórí nǹkan kan ń ṣe nǹkan kan fún ẹ nǹkan kan níkàn ṣe fún ẹ nínú màkọ́mà tó ló tún yùn tó fi mọ̀ pé tá a bá sọ fún ẹ pé ó tún nǹkan kan ò tún déédéé àmọ́ tá à ń sọ. ẹ máa gbọ́ o so ẹ máa nínú ẹ̀sìn wa ẹ máa gbọ́ tó lóun ó ṣe o. mò ń bọ̀ so mò ń bọ̀ ká ṣe kíni mò ń bọ̀ ká ṣe blálà fún ààwẹ̀ yìí oye báyìí mò ń bọ̀ ká ṣe blálà fún ààwẹ̀ yìí mò ń bọ̀ màkọ́mà rè o àwọn òbí sì wà ń bíbá yìí o lílò la lò wọ́n gbó. olóhùn lo màkọ́mà tó pọ̀ gbó wà láìwèrè yẹlùmọ̀ yìí ọlọ màkọ́mà bá mú kó wá yí ọ. ibi tí mo fẹ́ lo náà ọ̀rọ̀ rẹ̀ ni mo ń gbọ́ yín fẹ́ pèlè gbogbo ẹ̀. ó láwọn ti lo àwọn màkọ́mà tó pọ̀ àwọn ti lo gbó ọ̀ sì tó mọ̀. Ya subhanallah. ìwà láàyè ẹ máa gbọ́ àdìjọ pẹ́. ẹ máa gbọ́. àmọ́ ní ìmọ̀lù rẹ̀ ká. bàbá ti nà lóko ta. mò ń bọ̀ tó ti yé dá padà sẹ́yìn. ẹ mọ sọ yóò wá. ní yóò títí ọ̀kalẹ̀ síta bá àlùbùsù. wàyí sá nasali náà máa ń sè àwọn asẹ́rẹ̀ àdó wa tá à ń ṣe yìí. ẹ máa gbọ́. tó já sí pé àárín nílẹ̀ tó yára ni o yẹrẹ yára ẹ gbọ́. láàrin. wàlá náà rẹ̀ hádùn àwọn asẹ́rẹ̀ àdó wa tá à ń ṣe yìí ìlà kúlà àwùjá àyàfi pẹ̀lú àwọn ará kọ́ni tó lè sa eré ẹ̀ka sẹ́rẹ̀ wọn. wàláì mo fi alọ́bẹ̀ẹ́dà mo fi bóra babalá ìtukùtù ló tún nígbà yìí tó wá bí ẹ̀dá ìwọ sọ pé ìtukùtù kọ́ ló tún. yẹlùmọ̀ yìí màkọ́mà tó wà gbé dání sáré wọn lẹ́mbẹ̀ fa. tàlọ́hì fúnbà bẹ̀ la ìtukùtù bí mo tu èyí sì kú bẹ̀ kọ́ láàrin. màkọ́mà tó wà gbé dání fa babalá ìtukùtù ló tún. sẹ́gbọ́ o wà lánàá rẹ̀ hálù ìlà kúlà àwùjá ó ní bí mo ṣe tu ó ní ò lọ wàlá náà rẹ̀ hádùn ẹyọ ọ̀nà kan ṣoṣo tó rí inú gbogbo màkọ́mà tí mo tu o ó sì kàákàá ó wo sẹ́yìn rẹ̀ ó ṣe gbogbo ẹ̀. ẹ̀yin tẹ́ gbọ́ lárúbáwá tó bá gbọ́ lárúbáwá dáadáa ibi lárúbáwá kan yọ ipò tẹ má ti rí tí wọn kó má ti rí àwọn ṣòro oyè lórí màkọ́mà ipò kan gbọ́ lárúbáwá dákun wala narhalu illa kulla hawja so bó ló sì túmọ̀ àwa sẹ́ni àjò àyàfi pẹ̀lú àwọn rànkúnmí tí wọ́n lè sáré. sẹ́yìn pé ohun rẹ̀ lọlẹ̀ sẹ́yìn pé ohun rẹ̀ lọlẹ̀ ẹbí tó wí ó ní bó ló ṣe túmọ̀. èmi ní pé wàá tó bẹ́ẹ̀ wàá tó. ìyá dàbí ló. problem ẹ̀ ni pé ó mọ̀ pé rọ́hàlà nínú ìdọ̀mọ̀ lábọ́wá a máa túmọ̀ kéèyàn ṣe kíni a máa túmọ̀ kéèyàn di ẹrù ìrìn àjò sí ẹ̀yìn a máa túmọ̀ téèyàn fẹ́ fi ṣe ìrìn àjò oye wala narhalu illa kulla hawja so oye a sì di ẹrù àyàfi sórí àwọn rànkúnmí tó já sí wípé wọ́n lè sá eré wọ́n sì lè rìn yárayára tá à ń ṣe kíni tá à fi rìnrìn àjò so tó bá sọ pé rahaltu naqa tó bá sọ pé rahaltu naqa ya'ni shaddat ó ń túmọ̀ sí pé kéèyàn ṣe kíni kéèyàn di ẹrù lé lórí. ìbọn fẹ́ sọ lábá tẹ́lẹ̀ ni. shaddadtu alayha rihali mo di ẹrù ni àjò mi mo di lé lórí. so aláìmọ̀ kan máa ń sọ pé wala narhalu illa kulla hawja ní ṣe àwa ṣe ní àjò àyàfi pẹ̀lú gbogbo rànkúmí. wọ́n lè sa eré adétukùtù ló tú gbogbo ẹnu òsì dákẹ́ táwọn bá sọ wọn pé òtútùkùtù má rò pé bá a kàn sọ pẹ̀lú ìfẹ́nu àbá sọ pẹ̀lú ojú dúdú. àní tó fi kú èmi ní pé wá túmọ̀ kọ́ tó fi kú sẹ́ ọmọ kí olóbìnrin mi máa fà lù. so aláìdá kan mọ̀ ẹ̀dì yìí mú o ó di mẹ́ni o wàlá nàrẹ̀ hálù kàtà ní di ọ̀rọ̀ lúgà yìí níbi lúgà yìí náà bèrè mí má bá wa ṣagídí oye àwọn sínú àwọn ẹni tó juwọ́lẹ̀ so wala narhalu illa kulla hawja àwa ṣe ìrìnàjò àkọ́kọ́ ló kẹyọ kan pẹ̀lú gbogbo rànkúmí tí wọ́n lè ṣọ́rùkù tá à ń sọ yìí ń bẹ́ẹ̀
wẹ́ ojú rẹ̀ fọ́ ni tó fi rí. èmi ò fi sẹ́rí ìtumọ̀ kọ́ mọ̀ ṣé mo sọ fún ọ mo ní mo kọjá àfa tí máa túmọ̀ kọ́ mọ̀ fáwọn ọmọ tí ó máa fi sẹ́rí ìtumọ̀. ẹlẹ́kẹ̀ẹ́ni tí mo tú kí ni bẹ́ẹ̀ ń bí tó kàn ń pe kí ó ń pè. Yelma yìí tí wọ́n bá bí ìgbésí ayé rẹ̀ rí túmọ̀ kọ́ mọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ni tí mo tú gẹ́gẹ́gẹ́gán má wàá tu bí mo ṣe tú láti bẹ̀rẹ̀ kọ́ tu dé parí. so ìráyè challenge eléyìí so kó wá jẹ́ ìyá nípa tẹ̀sí làwa wà fún káwọn èèyàn sì rí pé orí àánú lẹ́wọ̀n ọmọ yìí máa ń rò pé bóyá ẹ ti gúdù gan ibẹ̀ náà gàtà bàbá yín wọ̀ ẹ̀ tún ṣe kí ni ẹ̀ tún fìdí rẹmi. so ó yá dá mi lóhùn wẹ́lẹ̀ kejì Yelma yìí dá mi lóhùn. oye so àmọ́ tó bá tó bẹ̀ tó máa bí ẹ̀dá lórí ọ̀rọ̀ Abubakar tá à ń sọ yìí tá à ń fà yìí máa bọ̀ wá máa sá máa fi physical debate máa fi ṣe kí ni máa fi ṣe ìkẹwọ́ ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ rẹ lọ. tí wọ́n bá bí ìgbésí ayé rẹ rí bí mo ṣe tún má tún bẹ̀. òun náà mo tún ní ìsìn mo ti bọ́ ọmọ ẹ̀yọ̀ kan jáde wala narhalu illa kulla hawja mo sọ pé bó ṣe tún yẹn kọ́ ni wọ́n ṣe tún. ẹyọ kan tó nínú ọ sì ń wí nínú ọ̀rọ̀ rẹ ọ ní gbogbo bí mo ti túmọ̀ kọ́ mà látòkè délẹ̀ Yelma yìí jẹ́ sọ kíní kan fún ọ. yumkinu an yukhti'a lisani yumkinu an yukhti'a fammi kọ́dí la yukhti'u ilmi ẹnu mi lè ṣe mistake kai ìmọ̀ mi kì í ṣe mistake òdodo ní sọ fún yumkinu an yukhti'a lisani lakin kọ́dí la yukhti'u ilmi ìmọ̀ mi sọ́rí etí mo mọ̀ dá mi lójú Yelma yìí etí mo mọ̀ ó mọ̀ dá sí mi lójú gan nífa ok. sharhu maqama yìí gan yóò ti mọ̀ yìí pé irú tútù wo lélẹ́yìí wala narhalu illa kulla hawja. ṣe ti pé sẹ́ríù yẹn ló lọ lè wò sẹ́ríù ló lè wò. gómìn tó já sí kó ṣe kí ni tó lè sáré ṣé túmọ̀ rẹ̀ nìyẹn wala narhalu illa kulla hawja. aláìmọ̀ kan yìí sí kò mọ̀ tó bá sọ pé rọ́hádà kò kàn túmọ̀ kéèyàn sí ẹni àjò nìkan. kò kàn túmọ̀ kéèyàn sí ẹni àjò nìkan. sẹ́gbọ́n tó wí ó ní rọ́hálà kò kàn túmọ̀ kéèyàn sí ẹni àjò nìkan. tí ń já sí pé rọ́hálà ń tútù mọ́ kéèyàn sí ẹni àjò. sotiye ìdàlẹ̀ istimal wọ́n máa lo rọ́hálà bí máa nà rọ̀kíbà ogun kan. síyák tí síyák kò bá yí ọ nínú kí wọ́n máa kẹsẹ̀ ẹ́ bọ́ sẹ́ẹ̀ síyák lèmi fi ń túkéwú òdodo lọ́gbọ́n èmi ò lo sẹ́ríù tí ẹ bá farabalẹ̀ stọ́dì Yelma yìí ẹ rí i pé fídíò màkọ́mà tí mo tún Yelma yìí kalẹ̀ gbé fídíò sẹ́gbẹ́ kan yín wò báyìí ó sì gbé màkọ́mà sẹ́gbẹ́ kan ẹ ń wò tẹ̀lé ń sì ń wò túmọ̀ rẹ̀ ẹ ní àárín yẹn fi dàrú máa lọ́wọ́ but ẹ já ara ọpọlọ ẹ láàárọ̀ yìí máa já ara ọpọlọ rẹ máa já ara rẹ láàárọ̀ yìí bísímìlà mo fẹ́ kó wẹ́lẹ̀ kejì kí wọ́n á yanjú méjèèjì papọ̀. ولا نرحل إلا كل هوجاء أي ما شددنا رحالنا إلا على كل ناقة مسرعة. so ọmọ tó ń bọ̀ tún sí èdè lárúbáwá yóò kìí ṣe wá. عربية كثيرة. ya wẹ́lẹ̀ kejì. so má tọwọ́ bọ̀ mí mú o so wàláì tí mo fi wà nílé kéwù mo gbé tó nípa kan wá gbájú mẹ́rọ ẹ̀sìn lọ́wọ́ ń bá wa ṣe jáde ìtukùtù ló bá tán oye tó bá tún sọ ìsọkúsọ yìí túbọ̀ tán. òun ló sì dá ọ̀rọ̀ màkọ́mà ni. ẹ máa gbélé yìí náà o. tí ó yí ọ̀sẹ̀ màkọ́mà ti dẹ̀ jẹ́ tèmi. abẹ́rẹ́ nǹkan ẹnu lásán náà lẹ́yìn ọmọ yìí máa ṣe ẹnu yìí náà ni kí wọ́n ṣàgbé gbogbo ògbó kí wọ́n gbé fún yín. Yelma albalẹ̀hún. so wọ́n ṣe ní nìyẹn wọ́n fẹ́ kí wọ́n wà níbì kan kí wọ́n wá gbọ́ pẹ́lú mi nígbà bá ńlá rọ̀ sí ni. wallahi màkọ́mà ti dẹ̀ jẹ́ mi wallahi tàlàyé. ó máa ní oyè mi ni o. oyè mi wàláì mà kọ́ máa yé mi. èmi ò sì sínú àfa àti màá fi ṣẹ́rí òtún mà kọ́ mà. abẹ́rẹ́ aláìmọ̀ kan olóhùn ò sínú àfa àti fi ṣẹ́rí òtún mà kọ́ mà. èmi fi ṣẹ́rí òtún. so olóhùn ò sínú àfa àti fi ṣẹ́rí òtún mà kọ́ mà òun ló mú ẹ tó fi tútù kùtù ń bí. so òun ló mú ẹ tó fi ṣe kíni tó fi tútù kùtù ń bí. wọ́n lọ fẹ́ níṣòro oríṣi márùn lórí màkọ́mà láwọn tíra ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ṣáró màkọ́mà ìjọba sí pé tí wọ́n ń tú nìyẹn. ìgbà tó pé ṣẹ́lú ni wọ́n ń lò. so intansi tú fún ẹ yìí wọn bí ẹ̀dá kó sọ pé kò lọ níbi tó rọ. ẹnìkan ní kí n fọwọ́dù ẹ mo fẹ́ kó wí. ìta wa ń sọ fún ẹ dìlíbà ọ̀rọ̀ oye ó ní nǹkan kan tá a máa ń pè ní hadithu saba wàláhi mo tọ̀ ń jáde kó wá sọ lójú mi wàláhi wọ́n fẹ́ràn tán. kó kàtàkàtà sẹ́gbẹ̀ẹ́ kan tútùkùtù ń bí nǹkan kan. so àsankẹ́ máa fi ló. kí n ṣe mistake ibi dọ̀bí rù. ẹlẹ́ẹ̀kejì ọ̀rẹ́ àbẹ́. kọ́sẹ́ pàtó lẹ́yìn tó di dọ̀bí rù gbogbo ìfẹ́ lù mí. ọ rí i pé tútù mi pẹ̀lú màkọ́mà yóò wà munasak. ẹ máa wo. munsaja. munasak munsaja mu ó dàrú ma Yelma yìí lọ ẹ máa gbọ́ o. olódò làwọn yìí
munassab munsajab. kí ni munsajab? ẹ máa wò. kí ni munsajab? à ń gbẹnu sí lọ fáàrí yìí náà ni, fáàrí yìí lórí òdo yìí náà ni, fáàrí yìí lórí òdo yìí náà ni, lórí ìkú lórí yìí náà ni. kí ni munsajab? kí ni munsajab àbí munsajim bi fathil jim? insajama yansajimu insijama munsajimu. munsajim. náà ibi tí mo fẹ́ lò ṣé àmọ́ pé nǹkan méjì ni Yelma yìí challenge mi lédè ẹ̀. àkọ́kọ́ ó challenge mi lérí ibi tí mo tún nu màkọ́ mọ̀ yìí pé wàlá narihal illa kulla awja. ó ní bí mo ṣe tú bẹ́ẹ̀ mi ṣe tú yìí pé a ní gbọ́n nǹkan ṣe ní àjò wa àyàfi àwọn ará nǹkan mi tó lè sáré. ó ní tukutu mo tú Yelma yìí hadha mabulaguka minal ilmi dédé ibi ọmọ ọmọ ni jẹ́ fún ọ ní evidence. ẹ wo ni yìí jàmá sáwọn èèyàn rí báyìí mo fẹ́ kí ẹ kọ́ wò ná kí n ṣẹ̀ṣẹ̀ tó wá kà fún yín. kàkà kí ọ̀rẹ́ mi àtàtà mo ní gbogbo tẹ́jọ fà lánàá òun ni mo fẹ́ yanjú rẹ̀ lónìí gbogbo ibi tí ń wíhùn ìwíkúwì rẹ̀ àti bímọ rẹ̀ ti mọ mo fẹ́ sọ fún. orin yìí sọ pé nasuku dáná nasuku dáná nasuku dáná nukibilu ilayhim nasuku dáná nukibilu ilayhim wàlá narihalu ìlàkúlà àwùjáì ṣe pé dédé tàbí tó wà nínú mọ̀kọ́mọ̀ ẹni bẹ́ẹ̀ lórí yìí wàlá narihalu ìlàkúlà àwùjá. gẹ́gẹ́ bí ìgbà tó já sí wípé ibi orin yìí gangan ìní àfẹ́ mọ̀kọ́mọ̀ Abu Qasim ibẹ̀ ló ti lọ lè ṣe nákìlù tàbí rò yìí. àwọn afáwa fẹ́ tu fún wa wàlá narihalu ìlàkúlà àwùjá. Yelma yìí tó fi fàyè lé ọmọ kí wọ́n lọ́dọ̀ mi. sọwárí gbogbo ògbà tó bá sọ wípé ó fẹ́ máa tọ́ àmì níbi kan bi'idhnillahi ta'ala tajid nafsaka mukhti'an kullama tukhatti'uni tajid nafsaka mukhti'an bó ti rí mo sọ fún wọn wá ní yukhatibu ash-sha'iru akọni tí ń kọni yẹn ó dájú orin rẹ̀ kọ al-Malik Umar ibn Hind ọba tá ń pè ní Umar ọmọ Hindu in ló dájú orin rẹ̀ kọ tí ń bá sọ̀rọ̀ mutafakhiran lẹ́ni tí ń ṣe yàrá tí ń ṣe fáàrí bi'izzati qawmihi ń fi iyì tí ń bẹ fáwọn ẹjọ́ rẹ̀ ń fi ṣe fáàrí. àwọn ìwé làwọn ẹjọ́ rẹ̀ àwọn ni Bani Thalab ní làwọn ẹjọ́ rẹ̀ wal-ma'na ìtumọ̀ tí wọ́n ń bẹ níbi wàlá narihalu illa kulla awja. wọ́n ní ìtumọ̀ tí wọ́n bẹ̀ẹ̀ ni pé nahanu àwa lánàrí kábù oh ya subhanallah rọ́kíbá yẹ̀rì kábù nahanu àwa lánàrí kábù ànígùn mínà náòkì nínú àwọn arákùnmí ìlà anáòk alqawiyya àṣẹ̀ríà àwọn arákùnmí tí wọ́n lágbára tí wọ́n sì lè sáré ìlà wógùn táfi sẹ̀rìn àjò wa. ẹnìkan ní òkìlẹ̀ mà bóyá ó ti kílẹ̀ àbáyé àbí ẹ̀yẹ sí báyìí. ẹ wo bí wàlmánà l'an ẹ wá wò lọ sàlẹ̀ tó ti ní wà nánú la narkab min an-nawki illa an-nawk al-qawiyya as-sari'a. Yelma wallahi qadiruka dahil jiddan fi al-ilm. كيفية استخدام الكلمات العربية
هي التي فاتتك وجانبتك ولم تكن فيها أهلا. إذا أردت أن تصبح أكثر ذوقا بكيفية استخدام كلمات العربية تلازم وتداوم وتواظب وتمارس قراءة كتب أدبية متعددة حتى تصبح أكثر ذوقا بكيفية استخدام اللغة العربية. Lárúbáwá ní bá ti ń sọ èdè inna lil-lugha al-arabiyya asraran wa daqa'iqa. Èdè Lárúbáwá tó rí ó ní àwọn ẹ̀yà ńlá yá àṣírí, ó tún wá ní àwọn daqa'iq yẹn ní ń bẹ lọ́dọ̀ tiwa. Daqa'iq yẹn ní ń bẹ lọ́dọ̀ tiwa sí efe túmọ̀ wípé àjọ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wa lọ àwa kì í wí ní àìsọ lẹ́nu ni àfi téèyàn bá béèrè, àfi téèyàn bá béèrè. èyí ò láàfin máa kọ lórí pé wọn ń kírun ìṣínà alánàásì qawlahu wala yunkiruna li qawlina naqulu wọn ń kírun ìṣínà alánàásì qawlahu. bẹ́ẹ̀ yóò bá mọ̀ wọn ara rẹ̀ tí rò kóhun tó bá kan òun jẹ́ bá kan tó bá sọ̀rọ̀ á kó ọ̀rọ̀ yẹn sí lẹ́nu wípé wọ́n èyí sọ báwọn bí wọ́n ti sọkọ̀, torí pé àti àlùdé àti àpadé tí ń bẹ nínú lugha arabiyya alhamdulillah wala yunkiruna al-qawla. ipa arúurí ò kákọ sọpọ̀ fẹ́ kọ́rọ̀ wá sílẹ̀ wà lẹ́nu ìnana kò tá a bá sọ̀rọ̀, torí wípé ibi tí wọ́n lọ́ọ́ lè gọ sí tọ́ọ̀rù pọ̀ fẹ́ fi mú wa èyí tí ò yí ọ nínú àṣírí tí ń bẹ bí èdè ni tọ́tí wá rí as evidence. Wallahi tallahi thumma billahi allazi la ilaha illa huwa. ọjọ́ kó ti fídíò mi tí mo ti kọ́ àmà kọ́ ma ọjọ́ kó ti mà kọ́ mà tọ́ sí ọwá ń wo ṣáríù ọwá ń wo wípé wala narhalu illa kulla hawja bí àfẹ́ mà kọ́ mà bó ṣe tú ni wípé annashudda rihalana ala naqa al-musri'a fagitararita bishari sahibi al-maqama. wọ́n lè gbé màkọ́mà sí kọ́mà fi sẹ́rù tí bẹ́ẹ̀ máa fi tú fáwọn ló jẹ́ sọ fún wípé tí wọ́n bá bí ìgbésí ayé rẹ̀ rí al-maqama tó rọ́bí àti mo tú lè gbé láti pilẹ̀ ìwọ náà tú tábà wá bí ọ̀rẹ́ má tú bí mo ṣe tú tábà ti bí ọ̀rẹ́ má tú bí mo ṣe tú sọ́gbọ́ ọ̀sẹ̀ rí nahnu la narika anigun wala nakitani minan nauki illa nauk alqawiyya as-sariya. níbi ìrìn àjò wa tá à ń ṣe anigun rànkúnmí kankan àfi rànkúnmí tó lágbára tó lè sáré òun ni wọ́n tú wala narihalu illa kulla awja dédé tàbírù tí ń bẹ nínú màkọ́mà. what are you telling me? eléyìí wọ̀n kan. ẹlẹ́ẹ̀kejì mo wá sọ fún ọ yí pé kíyèsí ni èmi kìí sì dọ̀míìrù gbé síra wọn nù màkọ́mà nínú tọ́fìmọ̀ yí pé màkọ́mà ti dẹ̀jẹ̀ mi kí n wá gbé dọ̀míìrù ọba kí n gbé fọ́sùn. mo ní ló fà á tó fi já sí pé tútù mi níbi kùránì ó máa wà múná sak ìsìn máa wà mú nsàjà yéé mọ̀fàlùtì yálùbà yìí ọmọ fira rẹ̀ sẹ̀sìn wallahi kullama tukhatihuni tajid nafsaka mukhtihan bó ti rí mo sọ fún oní ẹ̀rí oní olódò musajam kí ni jẹ́ musajim hasba aw ala hasab mablaghi min al-ilm. ó ní torí pé ó wá látàrí insajama yansajimu insijama munsajimu jẹ́ n fi kéwú jẹ́ n fi kún kéwú rẹ̀ láàrẹ̀ jẹ́ n fi kéwú kún kéwú rẹ̀ láàrẹ̀ li'u'allimaka ma lam takun ta'lam wa kana fadlullahi 'aliman. ọlọ́run pọ̀ lára wa sọ̀rọ̀ mi yọ àlùbáríkà ṣe kàdá mọ̀ sí ara wa. ẹ mà bóyá àwọn èèyàn rí kiri ṣoṣo
ẹ dákun ṣoṣo. Kakaki, wallahi I love you too. I love you too, Kakaki. ẹ dákun ẹ bá wò ṣoṣo. Now, kalimatu munfa'ala yẹlma yìí wallahi mo fọlọ́ mo fi búra ọmọ ma fi ra rẹ̀ ṣẹ̀ sínú tó bá lọ fẹ́ ma xatọ́ àmì èyí tí mo fẹ́ sọ fún ọ nínú kéwì ọgbọ́rí nínú ìgbésí ayé rẹ̀ láti ìgbà tó ti ń lò bọ̀ ọgbọ́rí nítorí wípé ẹnu tó mọ̀mọ́ nípa òṣùwọ̀n ìfáàlà ẹnu tó mọ̀mọ́ kò ju pé mo tọ́ wà ní ìfáàlà o ìta bá ń sọ nípa àwọn màá ní àwòsàn àfáàlì ìtọ́ mọ̀mọ́ ò tayọ wípé mo tọ́ wà o mo tọ́ wà ìtumọ̀ tí ìfáàlà ń túnú sọ́ọ́rí jẹ́ sọ kẹ́nẹ́kà fún ọ mo fi ọba tó sọ Al-Qur'an ànífà ní Muhammad sallallahu alaihi wasallam mo fi ọba náà búra láti 1997 ìní àwùsánù làfún àlè ti wà lérí mi èmi sì máa sọ fáwọn èèyàn pé bí ìdílé láì tààlà ìní gbàgbé tí ìdíjọ́ gbèdà kí á ọlọ́mọdé rán padà àwùsánù tí wọ́n ń bẹ lérí mi ojú dédé tọ́ ọmọ náà sánù lọ al-mujarrad ath-thulathi bi'itibari ila al-madi ma'a mudari'i pẹ̀lú ká ṣe ìtìbárù sí madi pẹ̀lú mudari rẹ̀ yẹn kàbábù mẹ́fà fún fa'ala yẹ fún alu fa'ala yẹ fún ilu fa'ala yẹ fún ulu fa'ila yẹ fún alu fa'ila yẹ fún ilu fa'ula yẹ fún ulu mẹ́fẹ̀fà nù al-masid ala thulathi al-mujarrad wọ́n pín sí mẹ́ta masidi bi harfin wahidin arósùn wọn mẹ́ta bẹ́ẹ̀ af'ala fa'ala mẹ́ta tàbí bẹ́ẹ̀ nù masidi bi harfain arósùn wọn márùn bẹ́ẹ̀ infa'ala tọmọ ifuta'ala tafa'ala àti if'ala tí mo wí fún nǹkan méjì ni wọ́n máa ń lò fún lil alwani wa lil uyub masidi bi thalathati harufi arósùn wọn mẹ́rin bẹ́ẹ̀ istifuhala if'awhala if'awwala if'ala bẹ́ẹ̀ nínú abo síbi mujarrad arubayin òṣùwọ̀n kan náà láàrin bẹ́ẹ̀ kí ló sùnwọ̀n náà fa'alala òṣùwọ̀n kan tàrí bẹ́ẹ̀ abo síbi masid alarubayin mujarrad òun náà pẹ́ sọ́nà méjì masidi bi harfin wahidin masidi bi harfain masidi bi harfin wahidin arósùnwọ̀n kan òun ni tafa'alala fa'alala àti mujarrad rubayin gẹ́gẹ́ bí daharaja kìí ṣe àwọn jálibábà kankan múlẹ̀ àkó rubayin jẹ́ dájú dùn bẹ́ẹ̀ sorry àwùsánù làfáàlì tí ń bẹ lérí ni is 43 àwùsánù làfáàlì 43 ó rí pé tíra tẹ̀sírífù lè mẹ́ìdání 19 ló kà tíra mọ́tínú lè bìnáyì ó kà 35 ṣàtàlẹ̀ orúfì fífánde sọ́rfì òun kà 42 àmọ́ lọ́dọ̀ tèmi 43 ní ń bẹ lérí mi ni wọ́n máa ní ó yé mi ní sọ̀rọ̀ mi yẹ ètò àwa gbọ́rí láti jọ́bọ̀ tí ń lò gbésí ayé rẹ̀ bọ̀ nínú kéwú ètò ọ̀gbọ́rí nínú sọ́rfù èyí tí ò yí ọ rárá tọ́ tí ẹ̀ mọ̀ pé ń bẹ tọ́ mọ̀ pé exist nínú sọ́rfù èmi Abdul Hakim Ahmad Al-Manfaluti mo fẹ́ sọ fún ọ láàárọ̀ yìí tó mú kó dàbí wọ lọ́wọ́ ìgbà tí mo lo tàbí òrùn yẹn wípé ọ̀rí wípé tútù mi pẹ̀lú màkọ́mọ̀ ìmọ̀ ń wà munasak munsajamu ó dàrú mọ́ lọ́wọ́ pé ó sì lè jẹ́ munsajamu fíìlì mú tọ́wà ní láàsì ní sí ní kéde mọ́ fún olù munfa'ilun munsajimu níbo ni Manfaluti ti rí munfa'ilun tí ń ṣe dédé munsajamu definitely olódò ni Manfaluti èmi wá ń sọ fún ọ pé àfáà rẹ ni Manfaluti torí tó gbọ́rí láyé mo fẹ́ kọ́ láàrọ̀ yìí kalimatu munfa'al bifati al-ayn bifati al-ayn ma qabla al-akhir iya siyagatun qiyasiyya kí ni nǹkan wo mushtaqqa min al-fi'l al-khumasi infa'ala mushtaqqa min al-fi'l al-khumasi infa'ala wala amana yani ìtumọ̀ méjì bẹ́ẹ̀ ra'isiyan fi sarf al-arabi bi asabi siyaq al-jumla sọ tó gbọ́ táwọn náà tó sọ yẹn sọ gbọ́ tá sọ bi asabi siyaq al-jumla síyáàkù tí ń sọ fún ọnu tó ọba máa tán pè ní síyá ọmọ ṣe mistake ń bí kéwú tí síyáàkù bá yí ọ kayfa yumkinuka an tafhama al-Qur'an how is that possible èbó tó ọdún sọ
aláìlé ìwọ ọmọ yẹn lọ yìí Ọlọ́run ní tí ń ṣèbó lẹ́jọ́ mẹ́ta yìí pé in practice yẹn lọ yìí ọmọ òfò lọ́tí tọ́ ọba tí síyá kò bá yí ọ báwo ló ṣe fẹ́ possible fún ọ kọ́ understand tí kéwu wí ọ lè understand èyí tó bọ́ pọ̀pọ̀lọpọ̀ yín lọ́wọ́ nù pàápàá jùlọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ pé ra yín sáláfí àwọn ọmọ kan bẹ ẹ fojú yẹ̀yẹ́ àwọn ọmọ yẹn ẹ wá ń sọ nǹkan nù mọ́ yín lọ́wọ́ ìtumọ̀ méjì ni wọ́n lóní ìtumọ̀ àkọ́kọ́ ìsúnmọ̀ máa fọ́n wọn ẹ dákun sáwọn èèyàn rí òun náà kọ wá sí lókè ó ní ìsúnmọ̀ máa fọ́n wọn ìtumọ̀ àkọ́kọ́ nù ọ wà wò pé ìfàlà lásìmí ni kí wá ní ìtumọ̀ ìsúnmọ̀ máa fọ́n olù tá a la fẹ́ gbé wá mẹ́ kéé ní máa fọ́n olù èmi wá ń sọ fún ọ wípé àhádá mabulagu kamina la ilimi bó ti yí ọmọ ni àwọn dàkáyíkù tí ń bẹnu lóga rọ̀bíyà táwa fi jù yẹn lọ nù táà fi jù yẹn lọ mo ní tíra kan yá oníwò yìí ẹ̀rẹ̀ dákọ̀ tíra wọ̀ torí ọ̀fẹ́ nu balẹ̀ wallahi mo fọba tó dábì mo fi búra mo ní àwọn tíra tí mo lè tọ́ka rẹ̀ sí tó já sí pé hadhihi al-kutub tuqarribu ilayka al-ba'ida in tó jẹ́nà yóò súnmọ́ ìlà fi máa sọ fún yín pé ọ̀rọ̀ mímọ̀ ní ọ̀rọ̀ mọ̀ láńsọ yìí láfi sọ fún yín pé ìtẹ́ ń pè lọ́rọ̀ mímọ̀ yìí sọ̀rọ̀ mímọ̀ ẹ̀yin tọ́pọlọ yín ò rí nǹkan kan mú jáde tẹ́ẹ̀mọ̀ tàbá ná lérí táwọn èèyàn bá kọ kalẹ̀ tó bá ní kọ̀ǹkà báyìí wọ́n pọ̀ Albani kọ̀ǹkà báyìí kẹ́nẹ́kà kọ̀ǹkà báyìí ìmọ̀ tí yóò wá kọjá etí gbogbo àwọn táǹsọ̀ yìí kọ gbogbo àwọn táǹsọ̀ yìí wọ́n ṣiṣẹ́ o àmọ́ ìkankan ilẹ̀ gbọ́dọ̀ lọ lè mọ̀ gbogbo tí wọ́n kọ kalẹ̀ àti wàhálà wọn tí wọ́n ṣe ẹ̀yin ẹjọ́ jẹ́ wàsílà fún bí tẹ́yìn lọ ni ẹjọ́ jẹ́ wàsílà ẹni mo fi sọ fún ọ níjọ́sí ọ̀rọ̀ tí mo sọ fún ọ tó kó ìdààmú bọ́ ọ̀tọ̀ ìdààmú tó rójútu rẹ̀ dòní tí mo ní mariala rẹ̀ kètí kọjá mariala tàṣíl àtàṣíl tó fi ń kọ tàṣíl bí amsa fún mi hasọ́là ìwọ́n gbé wá ní hasọ́là là wallahi mariala rẹ̀ àtàlẹ̀ à látàtàjáwàs mariala tàṣíl títí dìsí tó bá mọ́ kí ó tí kéwó bá yí ọ tí kéwó bá yí ọ ta yóò mọ̀ yí pé kéwú ń bẹ láàrin léyìí ọ̀ ní jòkó lérí wípé ẹ̀ntí Albani wí ẹ̀ntí Tọ́bárí wí ẹ̀ntí Bọ́nẹ̀lẹ̀ Askari ẹ̀ntó wí ẹ̀ntí Ibn Hajar al-Asqalani ẹ̀ntó wí ẹ̀ntí kọ́dìdọ́ wí no gbogbo tí kálukú wọn wíhun rahmatullahi alaihim ajma'in wàsílà ẹ̀ló gbọ́dọ̀ jẹ́ fún ló jẹ́ sọ fún ọ wípé kọ̀dí khaba qawmu kọ̀dí khaba qawmu àwọn àjọ ọ̀ká ti pòfò má bari hu wọn àyẹ̀wò wọn bò yakrahun tábàrí tíra ilé ìwọ́ka tábàrí tíra àtàwọn wọ́ka tábàrí tíra àtìgbà wọ́ka tábàrí tíra àtàwọn wọ́ka wà lámù tó kara aláhùn kalimatun ẹnìkan wà á rí gbólóhùn kankan táwọn ẹ̀kọ́ sáà mọ̀ pé táwọn pè ní wisdom ètí wọ́n pè ní hikman nínú gbogbo tó ló kójọ sára rẹ̀ yìí kí ni wọ́n náà wá rí mú jáde mẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín kí wà lọ́ọ̀yẹ̀ ní ma torí ẹ̀ máa dán pè ní mímá bí sẹ́rí jẹ́ kọ́ sọ kí ní kà fún bó ti wá kọ́nà nígbà tó wà ń jámíà first ní ma gbé mo fi Ọlọ́run mo fi búra kò ní ma àtọ́ ní mo gbé wọ́n èmú kò ní ma torí dèdè tí wọ́n pọ̀ sí láà náà ló pọ̀ jáde padà òdodo ọ̀rọ̀ mo sọ fún ọ bó ṣe wọ́n ní first class ló mú jáde mo fi Ọlọ́run mo fi búra ó mọ̀wé ni ó mọ̀ kẹ́wù ni kò ní ma òdodo ọ̀rọ̀ lèmi sọ fún gbogbo òwe tá ń lò láyé láwọn ìwé tí kálukú wa tá fi ń kẹ́kọ̀ọ́ àti tíra tá ń lò láyé ẹ lọ lè wo gbogbo àwọn tí wọ́n kọ kí náà mú jáde kí náà mú jáde school certificate wo ni wọ́n ní ọ̀tọ̀ ní ìmọ̀ ọ̀tọ̀ ní lágbájá náà kí wà bó kàwé yẹn mọ̀ ọ̀ nímọ̀ o wallahi tallahi ọ̀ nímọ̀ mo fà lùkúrá nìbúra náà ibi tí wọ́n lọ ìtumọ̀ àkọ́kọ́ tí wọ́n ń bẹ fún mọ̀nfà àlọ́n tí ń jẹ́ mọ̀nsájàmù ó ní tùsọ́ọ̀gù a máa rọ gbólóhùn yẹn aláṣẹ yìí a máa rọ lérí nǹkan
awishash àbí kálọ̀rọ̀ lérí èèyàn kan alladhi waqa'a alayhi al-fi'l an-natij 'an al-mutawwa nǹkan kan àbí èèyàn kan tó ṣe pé fíìlì tá a mú jáde níbi kí nǹkan gba ṣíṣe fíìlì yẹn wá sọ̀kalẹ̀ lé lérí òṣìṣẹ́ lé lérí ẹ fún ọ lápèjúwe because n tí ì sọ wọn létí yìí yóò sì máa dàrú wọn lójú náà ẹ wà fún ọ lápèjúwe torí kọ́ tó so yàgà ọ̀nà wo la máa gbà rọ mò ń fa àlọ́ mò ń sájà mọ́ ọ̀nà wo la máa wá gbà rọ yálùmọ̀ yìí n tó gbọ́ nínú kéwù lè mi Abdulhakeem ń kọ́ láàrọ̀ yìí tó gbọ́ nínú kéwù wàláhì thumma billahi lẹ́sìn láàyè láàyè làwà ọ̀ gbọ́ nínú kéwù tí ń kọ́ láàrọ̀ yìí ọ̀nà rẹ̀ jìn gan sọ pé jò ní tó pè mí tó ń gbé làbárí fáwọn àwọn àgìnàmù rẹ̀ wọ́n wá sọ fún kí sẹ́pẹ́ ẹ̀yìn làfà wa sẹ́pẹ́ ojú tiwa tó tíra jù yín lọ ìgbà ni ọ̀gá mi ojú mi tó tíra jù lọ ojú mi tó tíra jù lọ wallahi ojú mi tó tíra jù lọ al-katib yakra akthar mimma yaktub tọ́bárí tán bá pè yàn ní ráìtà kọ̀ǹkà yakrahu akthar mimma yaktubu kótó ní kọ́ kọ̀ǹkà tó ní tó kọ̀ǹkà yìí tó kà pọ̀ ju tó kọ̀ lọ. àkọ́kọ́ tíra mi ó jáde ní 2007 àkọ́kọ́ tíra tí mo pè ní qimatu tanqih fil kitabati al-adabiyya àkọ́kọ́ tíra mi tí mo kọ́ mo ṣe ìdáhùn tíra náà fún bàbá tí mo gbé ọ̀dọ̀ wọn wòlíì Ọlọ́run tààrà wòlíì sàn Sheikh Abdurrahman Suyuti Balogun ní Gama ibi mo ti kọ́ ni fún wọn pé tẹ́bùkọ́lá náà àkíbà bìnìyàtẹ́ sọ́fíà àmàlù náà wà ìyá àkàbàrù náà dá akẹ́ra orin yẹn pọ̀ báyìí tẹ́bùkọ́lá náà àkíbà àtibọ̀ tó mọ̀ sẹ́kù fún wa á látibọ̀ tán bìnìyàtẹ́ sọ́fíà ìkẹyọ̀ ká tó lè mú alátibọ̀ tán láàníyàn tó dá àníyàn rí ní mú yàn sẹ́kù 2007 wallahi tallahi thumma billahi la ilaha illa huwa ina mo kọ àkọ́kọ́ tírà mi tí mo kọ falkatibu dahiman yakrahu akthara mimma yaktub gbogbo ẹni tó bá ìtàn pè ní katibu kọ̀ọ̀kà lọ́lẹ̀ mọ̀ pé in tí ó kà yóò pọ̀ ju tó kọ ojú mi tó tírà jù lọ tariqatu siyaga ìní jẹ́ kí prógámù yìí pẹ́ mọ́ ọ̀nà táà wá máa gbà rọ táà rọ mò ń fa àlọ́ tó dàrú mọ́ yẹ́lùmọ̀ yẹn lójú tó ní ò lè jẹ́ mò ń fa yẹn lò lásán bàbá Khalifa láti London mo kí yín gan mo kí yín wallahi gbogbo ara mi kí ọ̀rọ̀ yẹn yàní yẹ́lùmọ̀ yẹn rẹ̀ mi kàkiri yẹ́lùmọ̀ yẹn rẹ̀ mi kàkiri àná tí ń ṣe prógámù rẹ̀ kàkà kí lọ lè jòkó tì lọ́rùn ní bá fà á ọ̀rẹ́ mi àtàtà kàkàkí ní àfáàgbà àti wá ń lọ nínú kàkàkí ọ̀dẹ́ parẹ́ máa yé la bí idhnillahi ta'ala tariqatu siyaga ọ̀nà táà wá máa gbà rọ náà ti bí lè mùdọ́rì àmú mùdọ́rì wa sẹ́ pé tàbá ní ẹ̀ǹfà àlà kí ni mùdọ́rì rẹ̀ yẹ̀ǹfà ìlú ẹ̀ǹsájàmà yẹ̀ǹsájìmù thumma nọ̀kọ́lẹ̀bọ̀ àrífà lè mọ̀dọ́ọ̀yà àràfi mọ̀dọ́ríù sọ́tíyé tí ń jẹ́ yàwó tó bá pẹ́ yàwó lálò sẹ́ǹpẹ́ àràfi mọ̀dọ́ríù mẹ́rin ni èyí tàbá sàtì ló mẹ́ ayé àràfi mọ̀dọ́ríù padà sí mímọ̀ ayé sí mímọ̀ sẹ́ǹpẹ́ tàbá ti yí sí mímọ̀ mọ̀ ń fáyìlù náà ní sí jẹ́ àni thumma lẹ́yìn gbà tàbá sí yóò tán wà náfta máa qabla al-akhar àràfi táwà kàkà tó kàràfi gbẹ̀yìn àwà fún fatia fatusibiha yóò wá di fatusibihu àbíkọ́ sí ní fatusibiha náà hayi fatusibiha bisababi dhalika yóò wá di munfa'alu munsajamu mithaluhu àpèjúwe rẹ̀ wá ní tó bá sọ pé jìdárún ọsá àmọ́ta pé jìdárún ara àgànná báyìí ara ògiri iná pè ní jìdárún munhadamu jìdárún munhadamu kàlámù munsajamu ay
ìtumọ̀ rẹ̀ wá ní pé waqa'a alayhi al-inhidamu waqa'a alayhi al-inhidamu ó ṣẹlẹ̀ sí gbígba wíwó lulẹ̀ ó ṣẹlẹ̀ sára ògiri ìtumọ̀ tí wàá tún fún un. mọ̀nsájàmù tẹ́mi lò fún ọ ìtumọ̀ tí mẹ́mẹ́ ni pé waqa'a alayhi al-insijamu. Who are you talking to? You are not serious. Oh, serious yàrá. Oh, serious. Oh, Fati. Ẹ̀sìn jazakumullahu khairan. Wọ́n ní ó yẹ kí ẹ wá ọmọ kéwu yín tó máa fún un lésì sheikh olódò ọmọ ni ọmọ nífà. Bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀ lẹ́sọ̀. Ṣé rí ọ̀rọ̀ tó sọ lánàá yìí tí ìbá jáde kí n fi bó ti máa ti òdo rẹ̀ tí ìbá fi hàn yóò kó oúnjẹ lọ. Ẹ̀yin fẹ́ fò táwọn bá wà mí àdìsọ̀ báyìí ilé béèrè òun nílé jẹ́wọ́ àwọn alábàtà èmi lọ́ lè béèrè lọ́dọ̀ àwọn àfáà yín. Àwọn àfáà yín torí wọ́n mọ̀ mí dáadáa èmi náà sì mọ̀ wọ́n sì gbìyànjú dáadáa kí wọ́n yé wọn dáadáa sọ pé mo dákọ̀ nínú wọn fún ọjọ́ ni ṣé o wa Suleiman Agba kí wọ́n yé wọn àyè àfáà wa Abdul Karim kí wọ́n yé wọn àti gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́ọ̀sì mọ̀ pé ni ó bá mọ nǹkan tí nǹkan bá yé yóò dẹ́ni ó mọ nǹkan mọ̀ wá o má kọjá yẹ o wọ́n fẹ́ kọjá wájú tírélà nù ọ́ parẹ́ èmi yẹn náà mánà alákọ̀ọ́kọ́ nù mánà ẹlẹ́ẹ̀kejì tó bá tó wá gbé mọ̀ sájàmù wa yóò wá fún ọ nítumọ̀ ismu makan àbí ismu zaman musajam munfa'al yóò fún ọ ní ìtumọ̀ ismu makan àbí ismu zaman qaida sarfiyya ni tó bá fẹ́ gbé nǹkan wá ní kótùtùmọ̀ makan àbí zaman níbi gbogbo etí ń pè al-af'alu al-masida gbogbo àwọn fíìlì tó bá ti jẹ́ masidi imma masidi bi harfin wahidi àbí masidi bi harfayn àbí masidi bi salasati arufi tó bá fẹ́ gbé makan ismu makan àbí ismu zaman wá bẹ́ ọ gbé wá aláwá sí ni ma fún lè ní bí wọ́n ti ń lò nù yẹ́nmà yìí kéwú dá sí mi lójú dáadáa ni wo àfá yìí àfá Sanfara ó ní akímo bá ní hummi sudura ma ti yí kan fàyín ní ìlà kọ̀ọ̀mí síwá kan lá amúyálù akọ̀dẹ̀ hummatile ajátù wa laylu mukmirun wa shuddatile tiyatile matoya wa àríhùlù bẹ̀rù kìí ṣe fíìlì mọ̀dọ́ irú kẹlmà ráhálù tó ń sọ ìtumọ̀ rẹ̀ lè jẹ́ mẹ́bẹ̀rù ibo mo fẹ́ lò wà fílẹ̀ àrídì ma ní ha sọ́mọ̀ kí ma ní ha ismu makani ni ma ní ha in jẹ́ fún na ha ó jìnà yẹ́ ni a na àyà kẹlmà na ayù ni ó ní àfá àbàṣọ́tò bó ń dòrè dì lò nínú tíra tẹ́ pé wà dọ̀rọ̀mọ́ na ayò lè mú ṣe tó já sí wátán ma tàtẹ́lí tẹ́sífà ó àfínà alẹ́ àṣà na ayò lólò láti bí na a non hamza àti alifu maksoro bí máa na bàhúndà ó jìnà tọba sẹ́yìn pé sùlá sí lélẹ́yìn tọba fẹ́ gbé mọ̀kánì wà ń bẹ̀ aláwásí ní ma fún alù mọ́ ní ha torí pé sùlá sí fìlì olókùn mẹ́ta ni oh kíní kan nílé kẹrí mi à nílé hasa wà fílẹ̀ àrídì mọ̀ ní ha ibi a lè lọ táfi la jìnà ń bẹ lérí lẹ́lẹ̀ á nílẹ̀ hasa táfi jìnà kó níbi ìnira ń bẹ lérí ilẹ̀ lérí kẹrí mi fún ẹni ó bá jẹ́ alápọ̀nlé yàn ọlọ́rẹ ni wọ́n ń pè ní alkarim ẹni tí máa tọrẹ gbogbo ẹni tó bá ń tọrẹ yóò jẹ́ alápọ̀nlé tí bá wá ń rí nira nìkan tó bá wà ibi ó lè lọ lérí ilẹ̀ ń bẹ tá yóò fi sọ yí pé ó sá fún ìnira ìtumọ̀ manihanu ibùjìnà wàfíà ìsìn bẹ lérí ilẹ̀ ẹlẹ̀ bákan náà múta azalu kálímà múta azalu ó wá láti fi ta azala yàtà azalu ta azulẹ̀ múta azèló múta azalu ìsìn mọ̀ fún wọn ó yà wọ̀ tu ní ma fún mi ìtumọ̀ makani lójú wàfíà ìsìn bẹ lérí ilẹ̀ ẹlẹ̀ bákan náà múta azalu ibi alẹ́ yẹra sí liman khafa al-kila fẹ́ni tí bá ń páyà òdì tí ń páyà kórìíra so tí fíìlì bá ti wá jẹ́ masid ma masid bí afẹ́ wahidi àwọn masid bí afẹ́ àwọn masid bí salasati àrúfì tẹ́ ẹ bá fẹ́ gbé sún makani àti sún sàmánì wà ń bẹ́ a máa gbé wà láwá sí ni maf'ul ni that is why musajam
ẹlòjọ́ máa tútù máa méjì ń tútù máa fún ọ rí lẹ́yìn tí ò yé wọ̀ ń wá tútù máa makan tustakadamu li kalima binafsi siyaga wọ́n máa lo kalima munfaalu tá a sọ yìí binafsi siyaga ní dèdè bá ti láàárọ̀ munfaalo munsajamu tàmẹ́mẹ́ ní dèdè rẹ̀ yányá lidalala kó lè máa tọ́ka aláwọ̀tí ọdún sèlèfẹ́yìn kó lè máa tọ́ka sásìkò tí nǹkan ṣẹlẹ̀ tí sẹ́yìn ṣẹlẹ̀ kó máa tọ́ka sásìkò tí sẹ́yìn ṣẹlẹ̀ àwọn màkáàní ọdún sí àbí kó tọ́ka sáyè tó ti ṣẹlẹ̀. mẹ́sàlù lil makan jẹ́ fọlá àpèjúwe makan hadha munihadaru lijabali hadha munihadaru lijabal munihadaru lijabal ayé ìtumọ̀ rẹ̀ ni pé makano inihidari lijabal ayé ibi táwọn èèyàn ti máa yọ̀ wá lérí òkè yẹlma yìí I'm not your mate ana akbaru minka sinnan wa ilman wa thaqafatan wa adoratan wa tajribatan I'm not your mate wallahi lazim èmi ìṣẹ́gbẹ́ rẹ̀ wallahi tallahi èmi ìṣẹ́gbẹ́ rẹ̀ sáà dìgbà bóyá so bí bẹ́lẹ̀ yóò bó ṣe máa kí má pẹ̀lẹ̀ rẹ̀ èyí tó wá kù tí mo fẹ́ fi kún mo rí yálmà yìí tó tú àyà ẹ̀sìkọ́lá lè sọ ìbí torí mo béèrè lọ́wọ́ wọn ìjẹ́ ọlọ́run ìjọ́lọ̀ dákọ̀ Abubakar nínú Al-Qur'an àbí ọlọ́run mú nǹkan kan wá tó fi indicate pé Abubakar ní bẹ pẹ̀lú ànábì lókòtò ni mo bá rí yálmà yìí tó bọ́ síbi àyà rẹ̀ ṣíkú aláìrí yálmà yìí ti mú kéde tó sẹ́rí ìráyè àti bá play ọ̀rọ̀ rẹ̀ díẹ̀díẹ̀ báwọn ṣe máa ṣe ibi òráyè léyìí torí tí mo fẹ́ sọ́pọ̀ tàbí kí n máa play ọ̀rọ̀ díẹ̀díẹ̀ kí n máa ṣe ògbìfọ̀ lé lérí ó débì kan ó sọ̀rọ̀ bì kan ṣe halẹ̀ mọ́ mi ó ní mo fẹ́ fà ọ́ létí tí wọ́n bá bí ọ̀rẹ́ tó máa sọ̀rọ̀ kọ́ dákọ̀ bàbá mi yálmà yìí yóò bẹ ẹpọn bàbá rẹ̀ Rasaki bàbá rẹ̀ ní báwí o yóò bẹ ẹpọn bàbá rẹ̀ bàbá ẹlẹ́rìí bú tó bímọ òfò èmi lọ halẹ̀ ọmọ mi ń kúntàrí han fàkọ́dílá kọ́ìtà ẹ̀yìn sọ̀rọ̀ yálmà yìí lẹ́ẹ̀kan sí yóò bẹ ẹpọn bàbá rẹ̀ Rasaki ẹlẹ́rìí bú bàbá rẹ̀ yìí kò rí àbí kò rí èèyàn wá sọ fún níjọ́ tó ń bú bàbá kò rí àbí kò rí èèyàn wá sọ fún kò sí ọ́nkáì yálmà yìí gbogbo tó ọmọ sọ látòkè délẹ̀ nípa Mọ̀lánà Mùdírù Mákàsí ní màbẹ́lẹ̀ ọwá ní ń dùn wọ pé wọ́n ń dákọ̀ bàbá rẹ̀ yóò bẹ́ẹ̀ pa bàbá rẹ̀ lẹ́ẹ̀kan sí ìmí lọ́mọ àmọ́ ọba mẹ́lẹ̀ aláì ọba mẹ́lẹ̀ tọba gbọ́n mẹ́lẹ̀ ọba ti ṣe bẹ́ẹ̀ kọ́dà kọ́ fi ọgbọ́n kọ́ fi pé àárín ọ̀lẹ́ káfí mẹ́rin kò mẹ́ èmi lọ́wọ́ àmọ́ pé tábà bí da èyí gẹ́gẹ́ kan wọ́n gbúrò òun nílé ìyẹn retí rẹ̀ èmi retí rẹ̀ o ìyẹn retí ń tọ́sọ̀ pa bàbá mi ìyẹn retí ń tọ́sọ̀ pa ìyá mi àmọ́lẹ̀ kan sí yẹ́nmà yìí yóò bẹ́ẹ̀ pa bàbá rẹ̀ eléyìí ibú bàbá òfò tó bímọ ara nù ká dá fún ọ so eléyìí oní sókí bá ń kọ́ fíìmù ayé pé mo kọjá ọwọ́ tó ń gbé wá fún mi o èyí ò máa bá wọn jẹ́ tó fi kàkún kẹ́lẹ́ kan fídíò yìí abọ́ tọ́jú ẹni àwọn kan ti ẹ̀ sọ fún mi ká fọwọ́ ìjọba tó o bá fi ọwọ́ ìjọba tó o bá fi gbé fídíò ni yẹ́nmọ̀ yìí ọ́ sí òfò ni níjọ́ àkọ́kọ́ tó ti kọ́ sọ̀rọ̀ sọ̀mọ́ ikọ̀ gé fídíò mi ni sọ̀kọ̀ gé èmi tí mo ní fídíò mo ní fúlù ẹ̀ lọ́wọ́ ìjọ àkọ́kọ́ ìlú sì ti wà lọ́wọ́ lọ́yà ó yẹ tírìtẹ̀ sọmọ yìí pé ọ̀rọ̀ tó so papọ̀ mọ́ tó ń gbé jáde fáwọn èèyàn tó fi ń lo eléyìí láti gọ fún ká má lè pàdé pẹ̀lú open debate ọ̀rọ̀ tó so papọ̀ mọ́ sọmọ pé ọ̀gẹ́ mọ́ fídíò tó ń play
fúlù ẹ̀ ń bẹ lọ́wọ́ tèmi tí o bá fi ẹsẹ̀ jọba tọ̀ yẹ́lìmọ̀ yìí ọ sófò máa ń bí rẹ̀ lójú now mo wá rí lọ́ba nígbà tó Kùránì èsì kọ́ lálẹ́ sọ ibi nígbà tó sọ fún Abubakar yẹ́lìmọ̀ ìwèrè ni ọ́ ni níjọ́ ní sọ ibù tó kún ọkọ̀ Abubakar sọ ibù níjọ́ ní sọ ibù ìjọ́ ló kúnnú ọkọ̀ tá Abubakar ń jẹ́ ok lord di bọ́ǹkì àdìsí nínú sọ Bukhari ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha òun ló sọ báyìí pé lam yansil fina Qur'anu nǹkan kan nínú Al-Qur'ani látòkè délẹ̀ kò sọ nípa ìdílé wa kò sọ kalẹ̀ nípa ìdílé wa kò sọ kalẹ̀ nípa tèmi kò sọ kalẹ̀ nípa Abubakar tí ń jẹ́ bàbá mi àti ìdílé wa lápapọ̀ ṣé àyà tó sọ kalẹ̀ yìí yóò indicate Abubakar níyà láwa ẹ̀ sọ wí àdìsí tí mo kà fún yìí ń bẹnu sọ Bukhari jùsí ọlẹ́kẹfà sọfà 42 ń bẹnu tàríkù Ibn al-Athir jùsí ọlẹ́kẹta sọfà 199 ń bẹ nínú Àgáni jùsí ọlẹ́kẹrìndínlógún sọfà 90 ìsìn bẹ nínú tírà al-Bidaya wa Nihaya jùsí ọlẹ́kẹjọ sọfà 96 èyí àkọ́kọ́ ẹlẹ́kejì mo tún fẹ́ kẹ́ lọ lè palẹ̀ máa kẹ́nìkan àdísì ọ̀dà àmì mi fi yí kún mi evidence máa bẹ̀rẹ̀ bí yí pẹ́ nífà wallahi evidence bẹ̀rẹ̀ bí yí pẹ́ ok àdísì gáà tẹ́ẹ̀mà ká hadithul ghari tẹ́ẹ̀mà mú wá tẹ́ẹ̀mà múra kan tẹ́ẹ̀mà fi sọ wípé Abubakar òun ló wà ní kòtò pẹ̀lú ànábì tẹ́ẹ̀ sọ di nǹkan mi ọ̀rọ̀ yẹn ti tó kù lọ́rọ̀ wípé bóyá àwọn kan ní pé kẹ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀sìn ó ti tó wá kù lọ́rọ̀ pé ìjà fọ̀rọ̀ ẹ̀sìn wàláhì ó ti dọ̀rọ̀ òṣèlú wàláhì tàláhì àdìsìn wá ní àdìsìn kana Yahya ibn Ma'in min al-mushakkikin bẹ̀rẹ̀wáyà ti òdó rẹ̀ Abi Bakr filgar alwarida nínú àwọn tí ma ṣe iyèméjì pẹ̀lú àdísì tán sọ pé Abubakar bẹ pẹ̀lú ànábì nínú gáàrù Thawri torí pàdísì yẹn wá à ń tọ̀rí kí Anas ibn Malik fakana ti ṣùkúkù tẹ̀hún mọ́ àwùlà dálíkà àdís bí súra muta'addida èyí tí wọ́n mú wọn ṣe iyèméjì lérí àdísì yẹn fọ́tò tó pọ̀ ẹni iyèméjì yẹn gbé wá ọ̀rọ̀ tí mo sọ yìí lọ́lẹ̀ wọnú síyárù A'lami Nubala fún afáwa Az-Zahabi lọ́lẹ́wọ́ jísù ẹlẹ́kẹwàá lọ́lẹ́wọ́ sọfà 362 lọ́lẹ́wọ́ ọ̀rọ̀ tí mo sọ ìjẹ́ wọ́n ṣe ṣákù lérí àdísì ní àbíwò sí tí yíò bá tó wá tó ọ lọ́lẹ́wọ́ tí látà ń pè ní Tahzibul Kamal lọ́lẹ́wọ́ sọfà 29 wàkọ́dí zakara hadith al-Ghar al-Abbas ibn al-Fadl al-Azraq an Thabit an Anas nígbà tó ka àdísì yìí fàkọ́ọ̀lá fíhì Yahya ibn Ma'in ó wá nínú àwọn tó gba àdísì yìí wá Yahya mẹ́mẹ́ o ó wá ní gómi ọdẹ o pẹ̀lú Yahya tó dákọ̀ o Yahya tó fi kọ́ àwọn tó gba àdísì yìí wá kadhabun khabithun kúrò èèyàn ni ń bàjẹ́ èèyàn ni òun láwọn ní ó gba àdísì wá lágbà àdísì lọ́wọ́ ẹ̀ èyí tí mo sọ yìí lọ́lẹ̀ owó inú tíra tán pè ní Tarikhu Baghdad lọ́lẹ̀ owó jísù ẹlẹ́ẹ̀kejìlá kọ́ lọ́wọ́ sọfà 133 mo tún fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ lápẹ́ bá wọ kúrò àìkàwé ẹ bá sí sọ́tọ̀ káfí mo tún fẹ́ béèrè kan lọ́wọ́ sọmọ pé mi ò sẹ́ máa bí yín béèrè ẹ ní rí dáhùn ẹ wá ní sọ̀rọ̀ lérí ẹ̀ mọ́ ìbéèrè wọn lọ rí bí wá tá à rí dáhùn tá à sọ̀rọ̀ lérí ẹ̀ mọ́ yẹn rán létí tó bá yẹ kó o bá gbàgbé kọ́dà ńjọ́ tí mo bí yín béèrè mo fi ọwọ́ ta gbogbo ohun tí ń jẹ́ ìsàlàfíà láyà èyí ó bá tó bẹ́ẹ̀ kó dáhùn béèrè náà ìrẹ́ nìkan kánú yìí kó dá mi lóhùn
kí ni ìbéèrè náà ọlọ́run sọnù suratul Kahf ọlọ́run ni walabithu fi kahfihim thalatha mi'atin sinin ọlọ́run ni wọ́n lò 300 years wasidadu tis'an ọwálé mẹ́sàn ọlọ́run tí wọ́n lò nínú abẹ́ àpáta tán wà nù ọlọ́run ti jẹ́ ká mọ̀ pé wọ́n lò 309 lábẹ́ àpáta ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wa gbàrà àyà tí ó tẹ̀lé kúlì ìrẹ́ ànábì wa sọ fún wa pé Allahu a'lamu bima labithu ọlọ́run ló máa yẹ ìgbà tí wọ́n lò lẹ́yìn ìgbà tọ́lọ́run ti sọ fún wa pé wọ́n lò 309 òun náà ló wí fún wa àkúmọ̀ òun ló sọ fún wa pé 309 ni wọ́n lò àwa béèrè lọ́wọ́ rẹ̀ wípé bó wọ́n ṣe lò tó láti gbàgbọ́ a sì béèrè lọ́dọ̀ ọlọ́run wípé sọ súọ́ a sì já ọlọ́run níyàn lérí iye ọdún tọ́lọ́run sọ pé wọ́n lò áyà tí ó tó wá tẹ̀lé gbàrà ọlọ́run tó wá sọ pé kú eré ànábì wá sọ yí pé Allahu a'lamu bima labithu ọlọ́run nìkan ló máa dédé iye ọdún tí wọ́n lò wọ́n ní lahu gaibu samawati wal ardi tí wọ́n bá bí ìgbésí ayé rẹ̀ tó ẹ̀pọ̀ ní ìmọ̀ kama ta dáìn yẹ̀lùmọ́yìn ya dáìn gẹ́bọ̀ sí pàpì bára tó bá pẹ́ wọ́n bí ìgbésí ayé rẹ̀ tó sì ní ìmọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó ń pè bára rẹ̀ mo fẹ́ kọ́ yanjú ààrẹ yìí fún mi sọmọ yìí pé èyí tó bí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Mọ̀lánà Mùdírù Markazi tí wọ́n sọ àfisọ̀wò láwàrá lérí ọdún Ànábì Nuh sọ pé tó bí àwọn jẹ́ oyè yẹ pé bí Kùránì tí máa sọ̀rọ̀ ó yàtọ̀ sí dédé bá bàbá yín tí sọ̀rọ̀ ẹ̀ ń fọ̀rọ̀ Kùránì wí ọ̀rọ̀ bàbá yín ẹ̀ ń fi ọ̀rọ̀ Kùránì ẹ̀ ń fi ń wé àwọn ọ̀rọ̀ ìjàpá àti yáníbo táwọn bàbá yín sọ fún yín ibi tí Kùránì bá ti lo am má fi wé ibi tó ti lo sánà wàláhì thumma billahi la ilaha illa huwa kò jọra wọn sọ wá rí challenge tí mo jù sí yín níbi àyà yìí tí ọba lọ lè ṣe báfù challenge tó lọ lè wádìí ẹ tó bá lọ lè wádìí ẹ ọ rí pé wallahi ibi tó padà lọ lè já sí ibi ọ̀rọ̀ ọdún tí Mùdírù sọ nípa Ànábì Nuh ìmọ̀ èyí tí wọ́n pè ní mànà kì í ṣe tẹ́yìn pè ní mànà wallahi kì í ṣe tẹ́yìn pè ní mànà so mo tún tún rẹ létí torí ẹ ti mẹ́nu kó mẹ́nu bọ́dì yóò sọ̀rọ̀ ẹ̀ mà torí gbogbo ìgbà lọ́ máa parọ́ àṣìṣe máa ju challenge sí ọ ìṣègbà ọ sálọ náà ebi ò máa challenge tó sì síbi tó sálọ ìtẹ́mi sọ fún ọ ni wípé bá ọ sí online debate kì í ṣe wọ nìkan gbogbo èèyàn ni èyí sí online debate physical ojúkojú ká máa jẹ kojú èso ká máa ta ni alágbára bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ náà kù online debate yẹn ní láíláí sí ṣe ti yé so mo wá ju ìbéèrè yìí mo jùlẹ ọláyà pé mo ti ju tipẹ́ ẹnìkan kan yẹn tó fèsì òsì kódà mo kalẹ̀ dákọ yín lẹ́yọ kọ̀ọ̀kan ni mo dákọ fàtà yìí ti ro Ìbàdàn mo dákọ Múkáílà Ìbàdàn mo dákọ Ẹ̀sà Òkè mo dákọ Ajígẹni mo dákọ rẹ̀ mo dákọ èyí òpó náà wàláhì mo fọlọ́ mo fi búra nínú ẹni tó rí ìdèjù níbi kéwú tí kéwú òye ẹni Kútúbí wà wàláhì tàláhì wàláhì Kútúbí ò má kéwú mo fi ọba tó dábì mo fi sẹ́yìn wàláhì thumma billahi al-azim Kútúbí ò má kéwú mo dákọ tiẹ̀ náà ẹjọ́ tí mo ju ọ̀rọ̀ ẹlẹ́ mo wá dákọ rẹ̀ yẹlma yìí Nakibul Agnam mo dákọ ẹ̀ níjọ́ tí mo ju ayé àti mo kàtá ní ìsẹ́yìn tí mo ju lẹ̀ mo dákọ alálùbọ́sà mo ti ẹ̀rí prógámù rẹ̀ kan tí ń bú mi àmọ́ mo ti bẹ̀yìn fẹ́lẹ́ yìí náà wàláì títí bàbá lè láwọn ìmí nìlẹ̀ mo fà nípa nìbúra mo sì bẹ̀yìn mo tọrọ àfẹ́yìn fẹ́lẹ́ yìí kọ́lọ́ májà tó rí wàhálà kẹta má láàrin wa so eléyìí ẹgbẹ́ kan àmọ́ níbi ẹgbẹ́ kejì tájọ wa alálùbọ́sà ayẹsẹ̀ bẹ̀rẹ̀ ni o lẹ́gbẹ́ kejì so ti mo dákọ alálùbọ́sà mo wá dákọ ẹlẹ́gbẹ́ egbére jábọ̀ bàbá mo ní ẹ fún mi lẹ́sìn tí mo bẹ̀rẹ̀ náà kúránì tó wá pẹ́ lóòótọ́ lẹ́ni mà ẹnìkan kan nínú yín kò jáde sí medicine kò sọ kankan lé ẹni bá àtẹ̀sí rèé dà àwọn kó tó kó tàfà sí rèé lẹ́tì tàbá tún alẹ́ yà
ẹ lè gbà àwọn tàfàsírì yẹn ẹ lè ṣe bá sùn tí mo sọ tí ẹ bá ní já síbi ọ̀rọ̀ tí Mọ̀lánà Mùdírù Markazi sọ nípa ọ̀rọ̀ ọjọ́ eré ànábì nù tẹ́ bá ní já síbi eléyìí ọyọ kan sọ ọmọ wa bí ọ ṣé Ọlọ́run dákọ Abubakar àbọ ó indicate ipa Abubakar ló wà pẹ̀lú ànábì kọ́ sí àlàyé rẹ̀ bí bayani wádẹ̀ ṣé ọ kéwòn yé wọ rárá nìyẹn mọ̀ yìí Ọlọ́run indicate ẹ̀ Ọlọ́run wàkọ́lá làwọn sọ ìbùhù so táwa ni ètò bí mí nù níwọ̀n tí mo lè kọ́ ṣàlàyé bí bayani wádẹ̀ ok táwa ni ó ní àmọ́fà tí ìwọ sọ ní tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dá ẹ̀yin lábùbákar rí àwa ní ìsá Abubakar wá sí àlàyé tó fi já Abubakar fún mi àwa ní sọ ibù tí Ọlọ́run dákọ̀ mẹ́wọ̀n Abubakar ni sọ ibù ó ti tún kún ní okùn Abubakar o tá a bá ń dákọ̀ rẹ̀ bọ́ o a tó fi sọ ibù sí tó yẹ sọ ibù náà bẹ́ẹ̀ mi okùn c'est serious sẹ́rí al-Qur'an yukhatibu al-uqula as-salima kìí ṣe irú àwọn òkú mu sẹ̀kímà tí ń bẹ fẹ́ yìí ni Kùránì bá sọ̀rọ̀ làákàyè tó dápé ẹ̀ là Kùránì bá sọ̀rọ̀ kìí ṣe irú làákàyè tí wallahi tallahi fuma billahi lẹ́sìn la ilaha illa huwa Al-Kùránì ò dákọ̀ Abubakar kò sì fi kankan indicate ìpè òun ní bẹ nínú gáàrí fáwọn pẹ̀lú ànábì ẹlẹ́ẹ̀kejì mo rí i pé ọ̀dọ́gbọ́n dá kíní tó pílẹ̀ yẹn dúró ọ̀ débi òun wọ́n tó fẹ́ tún ọ̀nà tí ẹ̀rọ létí ìjà ànábì sọ ọmọ bá ká ìbẹ̀ pẹ̀lú ọ̀nà gáàrí fáwọn sọ ànábì wí ànábì wí ká ànábì ò bá wí kí ló lè má mú wí bí màkánà ọba ká ìṣètò lọ́dọ̀ ẹ̀ kí ló lè má mú sọ lẹ́yìn hijira ànábì sì lu ọdún 13 kò wá mẹ́nu kàn dé ikú kí ni òjò wí tó bá wá wí mọ́bí tó ti wí jáde àní al-ahadith al-mukhtalaqah al-mulafaqah kójọ àṣírí gbogbo ẹni ojú mo sọ fún yín jò ní síyásà lè fi bà gbogbo nǹkan jẹ́ ní Islam síyásà lè fi bà gbogbo nǹkan jẹ́ ní Islam ìbéèrè yẹn ti di mẹ́ta báyìí àkọ́kọ́ yìí tí mo ti bí tẹ́lẹ̀ nínú Suratul Kahf ẹlẹ́ẹ̀kejì ìjẹ́ Ọlọ́run ó indicate pé Abubakar ń bẹ ní kòtò ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ìjà Ànábì wí wípé òun àti Abubakar jọ wà ní kòtò kí wá lóde tó já sí pé ẹ̀yìn ìgbà tá Ànábì kú tán ilà Abubakar yìí ṣẹ̀ṣẹ̀ wá ń wí ọ̀rọ̀ tí wọ́n wá gbà wá lẹ́nu ẹ̀ tán wá gba ọ̀rọ̀ yẹn wá lọ́dọ̀ rẹ̀ kí ló dé kí òjòjò yà Ànábì tó ṣe pé Abubakar ti kú tán Ànábì Muhammad sàṣàlà Ànábì ti kú kò sí láyé mọ́ ẹ̀yìn ìgbà tá Ànábì ò sí láyé mọ́ ìní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń gba ọ̀rọ̀ pé èmi àtànábì jọ wà nù kòtò gògóra nígbà tí ń ṣe ìjìrà bọ̀ wá Mádínà kí ló dé tó já sí pé gbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń gbé ìgbà wà lẹ́nu ẹ̀ tí èyí ṣe wípé ó ti sọ lójú ayé Ànábì ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin tí ń fi kún kẹwàá dàdó bẹ́ẹ̀ lónìí ẹ̀ ń sọ fẹ́ nìkan jọ ni pé wà lọ́ ẹ̀ ń bẹ́ ń lẹ̀ bí ìyẹ̀pẹ̀ mo lẹ́fídẹ́ǹsì gan ni o ní ẹ́fídẹ́ǹsì gan èyí tí fi sì kẹrin rẹ̀ ayà ìlà tẹ́ ń sọ̀rọ̀ owó àkọ́kọ́ nù fàkọ́dí na sọ́ra hùlọ́ òdìhú méjì isi àkàrájàhù lẹ́dínà káfàrù ìgbà táwọn kèfèrí lè jáde òdìhú mẹ́ta thaniya ithnain dọ̀míru wa mẹ́ọ̀nà òdì mẹ́rin qala li sahibi la takhaf la tahzan lulu Abubakar lulu la tahzan Abubakar kìí ṣe la takhafu la tahzan má bànújẹ́ ẹ̀nà Abubakar ló fún ọba tó yí padà yí pé ara o Abubakar ló wí fún Ànábì pé la tahzan ẹ pé wéèrè la bàbá yìí àkàní ara o Ànábì náà ló wí fún pé la tahzan pé Abubakar ń banújẹ́ ìdí Abubakar sì ń banújẹ́ kí àwọn kèfèrí má pa Ànábì ń banújẹ́ pa Ànábì má pa Ànábì àni la tahzan inna Allaha ma'ana fa anzala Allahu
alayhi sakinatahu alayhi ta ló ní dọ̀míru sakinatahu hu tí bẹ́ẹ̀ bí sakina ta ló ní yẹn máa yanjú ẹ̀. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Gbogbo apáta tọ́lọ̀ kára àpájọ sí prógámù tọ̀sán yìí mo bẹ̀ lọ́ọ̀ nínú àánú rẹ̀ mo sì bẹ̀ nínú ọlá rẹ̀ gbogbo tí kálukú wá ń fẹ́ lórí láàánú kọlọmọsá dalẹ̀ ọlọ́run ọ̀rẹ́ mi kàkà kí n lọrin TV pẹ̀lú gọlọ ẹni ṣubú pẹ̀lú gọlọ dọlọ ẹni ṣubú ipa ọ̀tá ó sì lè káyìn wọn lè lé wọn bá wà wọn ò rí àtẹ̀yìn àtàwà ọ̀tá wọn lé wa wọn ò ní bá wa wọn sì máa wá wa láti fi sábúrú fún wa wà ní ọlọ́nà àlùbáríkọ ládàbí lọ́dọ̀ fi kárí gbogbo apáta. Baba Khalifa láti London, Khalifa Rajino, Islam and Sufism. Èèyàn ńlá ẹni wà padà sí àwọn òríjìnà ọmọ bàbá alágége nù. Islam and Sufism. Yàtọ̀ sí àwọn arọ́ tí wọ́n máa kágbádá arọ́ káàkiri. Gbogbo ìgbà àwọn fídíò agbádá jábélé báyìí ní orí ọmọ èèyàn káàkiri àwọn ọmọ bàbá alágége. Àwọn bàbá alágége pẹ̀lú ẹnu. Àwọn òríjìnà ọmọ bàbá alágége lè yí. Baba Khalifa ẹni wà padà sí ibi. Mo fi yín kí ọ̀rẹ́ mi olólùfẹ́ mi ìmùlẹ̀gbé Baba Khalifa gbágbá àfisọ Allahu wàrà àwọn òríjìnà ọmọ bàbá alágége òríjìnà sínú tọkàtọkà ayọ̀ wà lédè tó yín náà ni ẹ̀rí àwọn àti kọ́mẹ́ntì látara ẹsẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi kàkàkín wọ́n ní àfàgbà mọ́mà lú tí ó òde lọ́gbọ́n o Baba Khalifa gbàgbà ẹsẹ̀ ọ̀gá ó fi kárí gbogbo apáta látòkè délẹ̀ tí ọ̀rẹ́ wa ní afáwa Jamal Aminu Magaji ẹni máa padà sí ibú pẹ̀lú gọ́ọ̀lọ̀ àwọn èèyàn wà nù ẹni máa padà sí ibú alùbáríkọ̀ ọ̀làdá Muhammadu ọ̀dọ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ dákun ẹ bá mi share program yìí dáadáa ẹ bá mi share rẹ̀ dáadáa barakallahu fikum subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim sallallahu alayhi wa sallam.